ṣé kò sówó lẹ̀ ní àbẹ̀wò ṣé ẹ mọ iye owó tá a ti dáṣá ẹ bọ̀ pa kọ́kọ́ dáhùn owó kan síwájú kí ni nǹkan tá a lè tọ́ka sí pa fi ṣe ká tó wá sọ èmi ìta tó wá ń dá bẹ́ẹ̀ ni ò sówó lẹ̀ tó láàfilẹ̀ làwọn sọ́jà ò fi lè wà kí wọ́n look nice níbi tá a ti ráwọn èèyàn tẹ́lómi fi $1,000 sílẹ̀ táǹkà tó jẹ́ pé ẹ̀rí wà fún proof kí ni nǹkan tó ń ṣẹlẹ̀. Ìdójútì pátápátá gbà ní fún ọmọ Yorùbá tó bá jẹ́ ọmọ ọkọ tí èso máa ní. Wàá rí wípé tá à ń sọ yìí à ń sọ fúnra wa ni àtẹ̀mí ó ń dójú ti èmi bóyá kí n lò báyẹn tẹ́yìn ò bá fẹ́ ká lò fẹ́yìn ó ń dójú ti èmi báwọn yẹn dẹ̀ tó ṣe wà ń bẹ̀ tá a ti ń lo ọ̀sẹ̀ méjì ó ń dójú tì mí pé kí ló ń ṣẹlẹ̀ ṣé bí àwọn tọkú báyìí ṣe àtàwọn ti Ìbàdàn ṣé bẹ́ẹ̀ náà kọ́ ló tó lọ tún ṣẹlẹ̀ sódì ìgbà tí Tinubu bá lo ọdún kan àbọ̀dún méjì ká tó sọ pé Adélé fẹ́ jáde a fẹ́ bẹ̀rẹ̀ ìjọba àwa ara wa ńlẹ̀ Yorùbá a dẹ̀ ń sọ a ní ìkan ọ̀tako kan ìkan òdì kan lọ́wọ́ èyí tí wàá dì kan lọ́wọ́ wọ́n ti ń ṣe tiwọn lọ báyìí kí làwọn ń ṣe báyìí wọ́n kó àwọn èèyàn wa ní n táwa ń rínú wọ́n ń kó wa a sì sọ láìmọye ìgbà tẹ́rì wà